ìjà burúkú ó ti bẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC báyìí o, tó jẹ́ wípé alága ẹgbẹ́ òṣèlú náà tẹ́lẹ̀ tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Edo, kódà tó jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú agbègbè tó ń ṣojú ìpínlẹ̀ Edo nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá báyìí, kọ́múrèdì Oshiomole ó kó ọ̀rọ̀ burúkú ló ń sọ sí gómìnà àná ní ìpínlẹ̀ Èkìtì àti gómìnà àná ní ìpínlẹ̀ Ògùn, ọ̀mọ̀wé Káyọ̀dé Fayemi àti sẹ́nítọ̀ ìbíkúnlẹ̀ Amosun, lórí bó ṣe ní àwọn ló wà nídìí bí wọ́n ṣe yọ òun kúrò ní ipò alága ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀, àti wípé àwọn méjèèjì wọ́n ń ṣe tó tako òfin ẹgbẹ́ tí wọ́n lòdì sí òfin ẹgbẹ́. Ní ọ̀sẹ̀ yìí tá a wà yìí, tí alága ẹgbẹ́ òṣèlú APC ti ilẹ̀ Haúsá tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni Lukman Saliu tó ń ṣe àkójáde ìwé kan, ìní Oshiomole ti sọ́ka Lukman fún rẹ̀ lójú wípé ọlọ́tí àti ọ̀dàlẹ̀ ni, nítorí pé òun náà wà lára àwọn tó gbìmọ̀ pọ̀ láti lé òun kúrò ní ipò alága ẹgbẹ́ òṣèlú APC lásìkò tí wọ́n yọ òun. Oshiomole wá la ọ̀rọ̀ mọ́lẹ̀, ó ní tó bá ń sọ̀rọ̀ àwọn tó kópa takuntakun nípa bó ṣe yọ òun, ó lọ́kàn pàtàkì ní Fayemi àti Amosun. Kódà ó sọ fún alága ẹgbẹ́ òṣèlú APC àsìkò yìí ọ̀mọ̀wé Abdullahi Ganduje tó wà lórí ìjókòó wípé kó lọ múra ò, nítorí pé àwọn gómìnà bí wọ́n ṣe yọ òun gbà náà wọn yóò tún fẹ́ yọ òun náà kúrò nípò àfi bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá dá sí i. Ṣùgbọ́n ó ní ó jẹ́ kàyéfì pé Buhari, ìyẹn ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari, nígbà táwọn gómìnà ń gbìmọ̀ gbọ́ tó ń fẹ́ yọ òun, ó ní Buhari ò dá sí o, níṣẹ́ ló kàn ń wò bọ̀ bí orí màálù. Oshiomole ó fẹ́ kó wípé Amosun tiẹ̀ ìwà tiẹ̀ burú jáì, ó ní ìwà ọ̀dàlẹ̀ wà láìmúre ló ń wù. Ó ní nígbà tí olùdíje kò rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC gbà, ó lọ gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APM fún olùdíje. Ó ní ṣùgbọ́n àgàbàgebè tí Amosun ṣe ni pé kò lè lọ sínú ẹgbẹ́ òṣèlú APM láti lọ díje dupò sẹ́nítọ̀ ẹ̀. Ó ní ṣe ló díje du ipò sẹ́nítọ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC tó sì lọ́ọ́ fi olùdíje sínú ẹgbẹ́ òṣèlú APM tóun kò lè lọ. Ọkùnrin tó ní lọ́dún 2019 nígbà tí ìdìbò ọdún 2019 bọ̀, owó táwọn ná lórí ètò ìdìbò ìpínlẹ̀ Kwara, Ògùn àti Imo ló jẹ́ bíi ẹgbẹ̀rin mílíọ̀nù náírà, bíi 800 million, láti fi jáwé olúborí nínú àwọn ìpínlẹ̀ náà, nítorí pé àwọn bíi Amosun wọn gbàbọ̀dé fáwọn. Ó jẹ́ kó di mọ̀ pé ọ̀dàlẹ̀ tún ní Amosun, nítorí pé Buhari tó súnmọ́ púpọ̀ tó jẹ́ pẹ́jọ wà nínú ẹgbẹ́ òṣèlú ANPP, ó ní níṣẹ́ ló dalẹ̀ Buhari tó kù nínú ẹgbẹ́ òṣèlú NPP tó sáwá bá Tinubu nínú ẹgbẹ́ òṣèlú ACN. Kódà olóhùn àti Tinubu ṣe takuntakun kámọ́sùn tó di gómìnà, ṣùgbọ́n ní àfibíṣú olóore náà ní ọkùnrin náà. Oshiomole tún jókòó ọ̀rọ̀ sí Amosun, ó ní nígbà tí àwọn apolongo òbò fún ọmọọba Dàpọ̀ Abíọ́dún lọ́dún 2019, ó ní níṣe ni Amosun lè rí i pé òun kò ní kúrò nílùú Abẹ́òkúta láàyè. Ó ní ìdí èyí ni ó fi kó àwọn tọ́ọ̀gì láti wá kọlù òun ní pápá ìṣeré táwọn lò nílùú Abẹ́òkúta tí wọ́n ń ju òkúta. Ó ní kódà orí ló kó ààrẹ Muhammadu Buhari ọlọ́jọ́ náà gẹ́gẹ́ báwọn èèyàn náà ṣe rí, ṣùgbọ́n tó ní òun ti fa Amosun lé Ọlọ́run lọ́wọ́, tó sì ní òun ti gbàgbé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ náà. Nígbà tó ń fèsì, Amosun ní baba ńlá òpùrọ́ ìní Oshiomole o. Ó ní bí wọ́n bá ń sọ alága ẹgbẹ́ òṣèlú tó ṣètò ìdìbò abẹ́lé yan primary election tó burú jù tí kò ṣe rí nínú ìtàn orílẹ̀-èdè yìí, ó ní Oshiomole gan ni kí wọ́n lọ mú o. Ó ní nǹkan tó ń ṣe ni pé Oshiomole fẹ́ máa yẹ̀yẹ́ Buhari tó jẹ́ olórí àwọn báyìí láti fi wo ojú èrè Tinubu. Ó láláìmúre ní Oshiomole pẹ̀lú bó ṣe fẹ́ máa yẹ̀yẹ́ Buhari. Ó ní ìgbà tí Oshiomole tó ló ń fẹ̀sùn kàn òun pé àwọn sọ fún òun yan àti Fayemi pẹ̀lú àwọn gómìnà míì wípé Tinubu inú ń lo òun. Ó ní ní báyìí ọ̀rọ̀ tó ń sọ náà ipá àwọn fẹ̀sùn kàn pé Tinubu ló ń lo òun àti pé nítorí Tinubu làwọn fi gbógun tòun. Olùtìtúmọ̀ sí wípé ó ń wá ojú èrè Tinubu ni tó sì fẹ́ máa yẹ̀yẹ́ Buhari. Ní báyìí níṣẹ́ ni Oshiomole àti Amosun ni wọ́n sọ̀kọ̀rọ̀ síra wọn o. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀hún ló ti ń fa yanpoyanrin nínú ẹgbẹ́ òṣèlú APC báyìí lásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn.